ọmọ Yorùbá èèmọ̀ mọ̀ ti wọ̀lú èèmọ̀ ti wọ̀lú à ń pariwo fún láti jọ yìí ẹ̀tọ́pẹ́ ni wọ́n á hùn. Mo fẹ́ kí a farabalẹ̀ wo fídíò yìí ká wo fídíò yìí mo bẹ̀ yín mo wọ̀ ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa ẹ̀yin yẹn wá tẹ́ wọ́n wà nílé tẹ́ ń gbọ́ wa ẹ bá wa pín kó lọ dáadáa. Fídíò náà ó gùn bí 4 minutes ní ẹ̀bọ̀ mo fẹ́ kí ẹ farabalẹ̀ kí a jọ wò ná tán kí tó máa sọ̀rọ̀ mi tí mo fẹ́ fi kún lọ. Sẹ́ni gbé èèyàn mi mo bẹ̀ yín mo wọ̀ yín ni ó gbọ́dọ̀ mi padà BMB TV show ló ń kí gbogbo wa ẹ jẹ́ ká gbọ́. Jigawa governor said the insecurity in Nigeria have not gotten to the point of self-defense. They make this statement after what T.Y. Danjuma said about Nigerians defending themselves. Every one of us must rise up. The armed forces are not neutral. So this is the statement that provoked Jigawa governor, and he said Nigerians should not defend themselves. That is, that's not gotten to the point of you retaliating on the insecurity going on in Nigeria. He's telling the Benue people, no, wait for you, let them pay you very well. He's telling the Plateau people, wait, let them pay you very well. He's telling the Ondo people, wait, let them pay you very well. He's telling the Enugu people, wait, let them pay you. At least, if you are true in your community, that is when we will know that the insecurity in Nigeria is serious to the extent of you defending yourself. I think say una governors no know what they want for Nigeria. Most of all these people, most of them are Fulanis. And if they are not Fulanis, they are either puppets to Fulanis. Because somebody with his right sense, somebody will get sense, will not come to you and tell you, don't defend yourself against one. And one person with 1,000 security personnel surround them anywhere where you go. They tell you to make you protect yourself, say never reach the extent of you protecting yourself against Fulani herders and bandits in Nigeria. So if you still take your governor serious, you're a fool as a Nigerian. The day Nigerians start disrespecting their governors, their chairman, their pastors, their imam, their leaders that does not care about them, that is when this country will be okay. Some weary go still come back up this claim. Some weary go still give you reason why this man talk this thing. When you talk too much, they go tell you you are disrespecting your governor, you are disrespecting your elders, you are disrespecting your leader. How can you call this disrespect when your leader that is leading you is really responsible and he did not care about you? If Nigeria never get to the extent of being provoked, if na never reach that provocation level, Nigeria can never be good as country. The reason why this country is still maltreating a lot of you is because you are not provoked. It's because a lot of you are coward. You are scared of these people coming after you. You are scared if you talk, government will come after you. Person will no care for you. Person will no dey responsible. You dey fear. If all Nigerians you stand up to talk against the nonsense going on in that nonsense country, how many of now they won't put for jail? But the reason why they arrest people every day, people will talk, now because of saying a few people they talk. So few people can easily contain cell, but multitude of people cannot contain cell. Be wise and wake up. These people no care for. I'm not waiting for the blood of Benue people where they pie making cry, because a lot of Natu Mumu now go they wait for blood of people where they pie make it cry. Make those one take advantage. Your blood self go follow them cry, nothing go happen. Natu Mumu for this country. Anyway, share your thoughts on the comment section responsibly, and for those that love to cry responsibly on the comment section. Nigeria, all of you be weary. Every one of us must rise up. The armed forces are not neutral. They collude. They collude. They collude with the armed bandits. They kill people, kill Nigerians. They facilitate their movements. They cover them. If you are ọmọ Yorùbá mo lérò pé ẹ fẹ́ abalẹ̀ gbọ́ fídíò tí mo play fún wa yìí ṣé ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ẹ̀. Ẹ jẹ́ ká lọ defend ara wa, ẹ jẹ́ ká defend ara wa, ẹ má jẹ́ ká wá wá nù káwọn Fúlàní ọ̀pá wa tán. Mo lérò pé àlàyé tí ẹ gbọ́ nínú fídíò tí mo play fún wa yìí, mo lérò pé àlàyé yẹn ó yẹ kó ti yé wa dáadáa.
kò yẹ ká tún bẹ̀rù mọ́, kò yẹ ká tún bẹ̀rù kankan mọ́. Àsìkò tá a wà yìí ló yẹ ká oníkálukú lọ mọ́ gbáradì láti mọ́ defend ara ẹ̀ lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ mọ̀ yẹ ká ló tẹ̀tẹ̀rẹ̀ mọ́ ọ̀rọ̀ tí Danjuma olórí Nigeria military tó sọ in 5 years ago, tó sọ nígbà tó sọ àkàkún Buhari wọ orí àléfà, ẹ wo nǹkan tó ti wá ń rí, ẹ wò mo ṣe ń pa wá ní pèsègbèjọ, ẹ wò bó ṣe ń pa wá ní pèsègbèjọ, bó ṣe ń pa wá ni wọ́n ń jí wá gbé, ni wọ́n ń gba ransom. Ìwọ tó bá tètè fún ọ lówó wọ́n gbẹ̀mí ẹ. Ẹ wo àsìkò yẹn Buhari lọ́dún 7 pako wọn ò dẹ́kun pànìyàn. Tinubu náà débẹ̀, olódò tẹ òun náà débẹ̀, ìpànìyàn kò mọ̀ dúdú o, wọ́n ti kọ́ntínú mọ́ ni. The same thing tí Danjuma yìí sọ náà ni olórí DSS náà tó wá sọ síta pé kí oníkálukú lọ mọ́ defend ara rẹ̀. Ipa àwọn ò ní nǹkan táwọn lè fi lè defend ara ìlú. Wọ́n sọ náà, wọ́n sọ kí ni wọ́n ń bà wá lẹ́rù, kí ni ń bà wá lẹ́rù gan-an ọmọ Yorùbá. Jẹ́ ká jí lójú ohun wa, ọmọ ìkẹrù kan bà wá. Ṣé báwọn Fúlàní ti ń pa wá tí wọ́n jí wá gbé sínú wá dùn wọ́n ni? Inú wọn ò dùn mọ́. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba wa, ẹ̀yin baálẹ̀ wa, ẹ pera yín jọ, ẹ fìmọ̀ ṣọ̀kan, kẹ́ ẹ dáàbò bo ilẹ̀ Yorùbá lọ́wọ́ àwọn Fúlàní. Ẹ pera yín jọ, kẹ́ ẹ fìmọ̀ ṣọ̀kan, kẹ́ ẹ mẹ́rin káwọn Fúlàní ọ̀pá wá tán. Gbogbo ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ pa nígbà bíi 2 years ago náà ni o, tẹ́ ẹ̀kọ́ ti kú sí o. Ó dà àwọn ọmọ àlè Yorùbá kan wọ́n tún pìmọ̀ kù pẹ̀lú Buhari láti fẹ́ gbẹ̀mí bàbá olóyè Sunday Adéyẹmọ. Àwọn alálẹ̀ àdélẹ́dà àwọn àdélẹ́ bàbá wọn àti ìyá wọn ló kó wọn yọ lórí pé wọ́n ń sọ lójú ọ̀rọ̀. Àwọn ti rí nǹkan tí ń ṣẹlẹ̀, wọ́n ti rí nǹkan tí ń bọ̀ ló fi ń parí fún àwọn ọmọ Yorùbá. Ẹ má jẹ́ ká sùn, ẹ jẹ́ ká jí. Àwọn Fúlàní wọ́n ti ń dà wá láàmú jù, wọ́n ti ń pa wá jù, ẹ jẹ́ káwọn náà gba wá lọ́wọ́ wọn. Àwọn ọmọ àlè Yorùbá kan tó rí pé wọ́n ń jẹ́nu ìjọba Nàìjíríà wọ́n kọ́ ti kún. Ṣé ẹ wá rí ní ìsìn? Ṣé ọ̀rọ̀ tí bàbá wa Sunday Adéyẹmọ sọ ṣó ń ṣẹlẹ̀ àbí kò mọ ṣẹlẹ̀ báyìí? Ẹ jẹ́ ká bira wa léèrè. Ṣó ń ṣẹlẹ̀ àbí kò mọ ṣẹlẹ̀? Kí ló ń ṣe wá ọmọ Yorùbá? Kí ló ń ṣe wá? Àìsọmọ òjò. Gbogbo àwọn mọ̀ pé àìsọmọ òjò, ọmọ Yorùbá ìsọmọ òjò, ọmọ aládé ni wá, ọmọ jagunjagun ni wá. Kò yẹ ká bẹ̀rù àwọn Fúlàní. Àwọn Fúlàní wọn ò tó nǹkan tó ń pera wọn. Wọn ò ṣe kí ni, wọn ò tó nǹkan tí wọ́n ń pera wọn. Ẹ má jẹ́ ká bẹ̀rù wọn. Bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, ibo lẹ wà? Ibo lẹ wà? Ibo kẹlẹ́ fi sí gan? Ṣé báwọn Fúlàní ṣe ń pa ilẹ̀ Yorùbá yìí sẹ́nu ìdùn sí ni? Àgbọ́ ọ̀rọ̀ látẹnu yín. Ẹ̀ẹ̀tọ́ ọ̀rọ̀ látẹnu yín, àìsọ ọ̀rọ̀ látẹnu yín, tó ló dé? Ṣé bẹ́ẹ̀ ni mo wà ní ọ̀rọ̀ Fúlàní ọkọ̀ wá tán ilẹ̀ Yorùbá lélẹ́yìn ni? Bàbá Ìgbòho jáde wọ́n sọ̀rọ̀. Ó yẹ kẹ́ kí wọ́n lẹ́yìn ni. Kí a jọ fikùnlukùn, ká jọ fi ọwọ́ sowọ́pọ̀, ká lè bá jagun àjàyè lọ́wọ́ àwọn Fúlàní yìí. Báwọn Fúlàní ṣe ń pálẹ̀ Yorùbá yóò ti pọ̀ jù. Ẹ dìde, gbogbo ẹ̀yin jagunjálẹ̀ Yorùbá, ẹ dìde, ẹ dìde. Ìjà yìí ti ṣiṣẹ́ nìkan, ìjà eléyìí kì í ṣe ìjà ẹnìkan ṣoṣo, ìjà gbogbo ọmọ káàrọ̀ oòjíire ni. Torí tó bá délé tán àjọ gbádùn ẹ̀ náà ni. Ẹ̀mẹ́ẹ̀ká fílẹ̀ fẹ́ nìkan ṣoṣo. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ń gbìyànjú tiwọn, wọ́n ń sa ipá takuntakun láì jẹ́ kí ìrìn bọ́ lóko ẹrú. Ẹ̀mẹ́ẹ̀ká dáadáa wọn. Bẹ́ẹ̀ ni bàbá wa Sunday Adéyẹmọ náà, àwọn náà ń gbìyànjú tàwọn náà, wọ́n ń sa ipá wọn láì jẹ́ kí ìrìn bọ́ kó lóko ẹrú. Ẹ má jẹ́ ká dáadáa wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn ọba kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá,
àwọn náà ń sapá tiwọn náà láì jẹ́ kí ìran Yorùbá kó lóko ẹrú. Ẹ má jẹ́ ká dáadáa wọn, ẹ jẹ́ ká párùkù ti gbogbo wọn, ká jọ jà fẹ́tọ̀ọ́ wa. Àwọn Fúlàní yìí wọn ò mú lélé fún wa o. Ọmọ Yorùbá, ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká tún play fídíò bàbá wa Sunday Adéyẹmọ ibi tí ń pariwo nígbà tí wọ́n lọ Abẹ́òkúta tí wọ́n pariwo Yorùbá nation la fẹ́. Ẹ̀yà ẹ jẹ́ ká dúbọ̀. lórí so gbogbo ọmọ Yorùbá àtọ́fà ilẹ̀ Yorùbá àti ìjòyè wọ́n láwọn ò faramọ́ kí Fúlàní máa jí wa gbé wọ́n máa jẹ oko wa kọ́ máa dà wá láàmú. Ìdí nìyí tá a fi wá sí ìpínlẹ̀ Ògùn lénìí. So gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn níbi tí ọjọ́ ọ̀dọ́ láwà yìí àbí bẹ́ẹ̀ kọ́ Ọlọ́run ní jẹ́ kí ọjọ́ ọ̀dọ́ bàjẹ́, Ọlọ́run ní ba ìlú ọjọ́ ọ̀dọ́ jẹ́. Tí ó wá rí bẹ́ẹ̀ a fẹ́ wọnú gbó ìgbò alọ́wà yìí àwọn Fúlàní ọmọ Yorùbá, mo lérò pé ẹ tún gbọ́ ti olóyè náà abẹ́gbọ́ tẹ́ ẹ gbọ́ ariwo tí olóyè náà ń pa nípa àwọn Fúlàní tí ń pa wáyé náà ni o. Kí ló dé ká ṣe káwọn ọmọ Yorùbá ká gba wálẹ̀ lọ́wọ́ Fúlàní, ká lọ gba wálẹ̀ lọ́wọ́ Fúlàní. Ariwo tí bàbá olóyè àti Adéyẹmọ náà pa náà nìyẹn. Mo rò pé ẹni gbọ́ fídíò tí mo pè fún wa tẹ́ gbọ́ abẹ́gbọ́. Kí ló ń ṣe wá ọmọ Yorùbá? Jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, àní ẹ jẹ́ ká jà fún òmìnira tiwa gangan. Ẹ jẹ́ káwọn náà ká wọ bó ti àwọn Fúlàní yìí, káwọn náà ká bẹ̀rẹ̀ sí mọ́ pa wọ́n. Ẹ má jẹ́ ká dún tẹtẹrẹ mọ́, ẹ má jẹ́ ká ṣe kí ni ká dún tẹtẹrẹ mọ́. Now this is time for action. Àsìkò tí táwọn náà fi hàn wọ́n wípé àwa gan adó déédéé, ẹ̀rù kò bà wá mọ́. Àsìkò tí ẹ ká fi hàn wọ́n lélẹ́yìí. Kí ló dé? Ẹ̀yin yẹn wá, ẹ̀yin bọ́dà sí wa, ẹ̀yin tíṣà sí wa, ẹ̀yin dáàdì wa àtẹ̀yin mọ́mì wa. Ọmọ Yorùbá kan bọ̀lọ̀ tó jò, àìsọmọ ojò. Kí ló wá ń ṣe wá táwọn bẹ̀rù Fúlàní? Ẹ̀yin náà wo àwọn ìwà burúkú táwọn Fúlàní ti wù. Ẹ wo ìwà burúkú tó ti wù. Ọjọ́ ìlànà ṣe wọlé dáa, àwọn sì ń pariwo pèsè àwọn bíbí wọn ò fẹ́ràn wa, wọn ò fẹ́ràn wa. Àwọn bíbí àwọn tí wọ́n fi agídí tó wá papọ̀, àwọn tí wọ́n fi agídí tó wá papọ̀, wọ́n mọ̀ pé àwọn ọmọ Yorùbá á wà civilized, àwọn Ìgbò náà wà civilized, àmọ́ ọ̀pọ̀ àwọn bíbí yìí ẹ̀kọ́ ni wọ́n wà mọ́ civilized ní wọ́n fi gbé ìjọba fún wọn. Wọ́n tó wá kó wọn ní ọ̀nà tí wọ́n gbà tó fi mọ iye àwa tó kù jẹ. Nígbà táwa mọ̀ bẹ́ẹ̀ sẹ́kọ̀ọ́ ìlú tàwa náà là ká gba wa kalẹ̀ lọ́wọ́ wọn. Àwọn bíbù sì ní wọ́n ní mission, wọ́n ní ìpinnu. Ọ̀rọ̀ tí bàbá ńlá wọn Usman Dan Fodio tó sọ fún wọn, òun náà sì wà lọ́kàn wọn dé sí i. Òun ló fi ń wà tí wọ́n wù yìí ló fi ń pa wá dànù. Ẹ̀yin náà yóò kẹ́lẹ́ sọ̀rọ̀ ní Gombe, àwọn tí ń sọdún Easter wọn jẹ́jẹ́jẹ́ wọ́n ti bu akẹ́rẹ́ àárín wọn, wọ́n ti pa many people. Kí ló dé? Ọjọ́ ìrẹsì gbélé ìdá. Àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọ̀pọ̀ ọmọlúwàbí ni wá, ọmọlúwàbí ni wá ló fà á la fi lọ fún ìlànà self determination. Gbogbo la mọ̀ pé tẹ́lẹ̀ mẹ́ta fẹ́ wa Sunday Adéyẹmọ ti ń jà fún pípé fún Yorùbá nation tó sọ pé sẹ́ àwọn Fúlàní ti ń pa wá, àwọn ní ká gbógun tì, àwọn ní ká gbógun tì, àwọn táyé pé alẹ́ òfin kò lórí ilẹ̀ wa. Sẹ́yìn tí ẹ̀yìn ìbọn lọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ, ṣé àríbọn lọ́wọ́ wọn rí? Àríbọn lọ́wọ́ wọn no àárín nǹkan bá lọ́wọ́ wọn. Àwọn tó kàn pa ni wípé sẹ́ àwọn Fúlàní ti ń pa wá jù. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ọba wa, ẹ dìde, ẹ jẹ́ ká jà fún ara wa, ẹ jẹ́ ká gba ọ̀rẹ́ lọ́wọ́ àwọn Fúlàní. Ariwo tí wọ́n pa náà nìyẹn.
kí ló wá dé tẹ̀yìn yẹn wa tí ẹ̀ lè jẹ́ ká tẹ̀lé wọn kí ló dé tẹ̀yìn yẹn wa kẹ́yìn jẹ́ ká gbà fún ẹni tí ó ń jà fún wọn wa ẹ má jẹ́ ká dìtẹ̀ wọn mọ́ ẹ má jẹ́ ká dìtẹ̀ wọn mọ́ ṣé o pariwo tó wọ́n pa láti jọ yìí ṣé ń ṣẹlẹ̀ àbí kò mọ ṣẹlẹ̀ báyìí jẹ́ ká ronú náà ọmọ Yorùbá ọmọ Kóòtù Òjíire mo lérò pé fídíò àkọ́dún mo play ó yẹ kẹ́ ẹ gbọ́ lágbòye o everybody you go and defend himself ẹ jẹ́ ká lọ defend ara wa ẹ jẹ́ ká lọ mọ defend ara wa defend yourself kò lòdì sófin kò lòdì sófin ẹ tún gbọ́ ọ̀tí bàbá Sunday Adéyẹmọ náà sọ ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí lójú oorun wa this time for action ẹ má yẹ ká máa pa owó mọ́ ẹ jẹ́ ká take action lọ́wọ́ ara wa bá lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ tá a wáyé abọ́dọ̀ bẹ̀rẹ̀ sí take action lọ́wọ́ àwọn Fúlàní náà kájẹ́ kí wọ́n mọ̀ pé àwa náà á dúró tán á bẹ̀rù wọn kí ló dé kí ló dé àwọn olóṣèlú táwọn tí ẹ̀yin tẹ́ ń jẹnu mọ̀dàrú náà tẹ́ ń sọ́pọ̀tì wọn ò fẹ́ràn yín wọn ò sí kí ni wọn ò fẹ́ràn yín ẹ yé tẹ̀lé wọn mọ́ àpò àwọn nìkan ni wọ́n ń dùn àpò àwọn nìkan ni wọ́n ń dùn ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ẹ dìde ẹ jẹ́ ká defend ara wa ẹ jẹ́ ká defend ara wa ogun ti wà lórílẹ̀ Nàìjíríà ogun Fúlàní ti wà lórílẹ̀ Nàìjíríà eku òkè fẹ́ kúnlẹ̀ Yorùbá mọ́ bẹ́ẹ̀ ni ẹyẹ òkè bí ẹyẹ nílẹ̀ Kóòtù Òjíire mọ́ àwọn Fúlàní náà ni o wọn ò jẹ́ kí eku ké bí eku o àwọn Fúlàní náà ni wọn ò jẹ́ kí ẹyẹ ó ké bí ẹyẹ o àwọn Fúlàní náà ni wọn ò jẹ́ kí ọmọ èèyàn pọ̀ bí ọmọ ènìyàn lẹ̀ Yorùbá mọ́ o tó wá dáa ká fọwọ́ lẹ́ ká mú wọn níran ká má defend ara wa ọmọ Yorùbá àwọn ọmọ Káàárọ̀ Òjíire ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ ká dìde ká defend ara wa bàbá wa emeritus Professor Banji Akíntóyè àwọn náà ń ṣe tiwọn wọ́n ń pariwo tiwọn ẹ má ká dáadáa wọn bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àwọn náà ń pariwo wọ́n ń ṣepá tiwọn ẹ má ká dáadáa wọn ìjà wa ni wọ́n ń jà wọn ò jà fara tiwọn nìkan ìjà wa tí àwọn Fúlàní ń pa gangan ni wọ́n ń jà àwọn ọmọ ìpín tí ìran Yorùbá bá kù lábẹ́ Nàìjíríà gbogbo Fúlàní ń pa wá lọ́tún wọ́n ń pa wá lósì kò ní í ṣẹlẹ̀ mọ́ a ò ní wíwẹ̀ mọ́ òun ló fà á tá a fi ń pè fún Yorùbá nation ọmọ Yorùbá ọmọ Kóòtù Òjíire rálì ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ká lọ mọ́ gbáradì àsìkò ti tó ẹ jẹ́ ká lọ mọ́ gbáradì time don reach for liberate our people come out from Nigeria ká kó wọn kó ní oko ẹrú Nàìjíríà rálì ń bọ̀ lọ́nà o ẹ má jẹ́ kó bá yín lójijì ọmọ Kóòtù Òjíire o ẹ má jẹ́ kó bá wa lójijì ọmọ Kóòtù Òjíire rálì Yorùbá nation rálì ń bọ̀ lọ́nà ẹ jẹ́ ká lọ mú wa kalẹ̀ ká lọ mọ́ dira wọn ò tí ì fi táìmù wọn ò tí ì fi aago náà síta o àmọ́ àti awareness fẹ̀yìn èèyàn wa ní kẹ́lẹ́ bá mọ̀ pé Yorùbá nation rally ń bọ̀ lọ́nà mega rally ń bọ̀ lọ́nà torí tó bá dé kẹ́mọ́ sọ pé wọn ẹ̀ gbọ́ ń là fi ń pàwọ̀ síta fún yín báyìí ẹ bá wa pín ètò yìí kọ́ lọ dáadáa ẹ bá wa subscribe to YouTube wa ẹ bá wa subscribe to YouTube wa bẹ̀yìn náà wọ̀nyí ni ẹ support ministry mi Ibiyemi TV show ẹ bá support ọ̀nà táwọn ará gbà táàbí lè jà fẹ́tọ̀ wa táàbí lè pariwo títa fáwọn èèyàn wa ọ̀nà làwa ń tọ̀ yìí oníkálukú ló ní ọ̀nà tí ó tọ̀ láti fi jà fún rẹ̀ ọ̀nà táwọn lè pa lè gbà láti fi jà fún rẹ̀ wa òun là ń tọ̀ yìí ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ wa tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wa tẹ́ mọ̀ pé ọ̀nà tá à ń sọ ó make sense létí yín ẹ support wa ẹ bá wa subscribe lórí YouTube wa ẹ mọ̀ dáadáa wa nìkan a ò lè dá ṣe aṣọ ṣe náà ni gbé kí n gbé kájọ gbé sókè àgàgà owó kan ògbẹ́ òdòrí
àgbájọwọ́ láti lè gbẹ́rù torí ẹ̀yìn yẹn wa abẹ́yìn ni àwọ̀ yín ni ilẹ̀ Yorùbá ó sì get worst ilẹ̀ Yorùbá ti get worst kò sí nǹkan tá a fẹ́ ṣe sí mọ́ lẹ́yìn kí á jà fún òmìnira tiwa gangan ká dádúró ẹbí orílẹ̀-èdè òun ló lè ṣe problem tó wà nílẹ̀ yìí ẹ̀yìn yẹn wa òun ló lè ṣe problem tó wà nílẹ̀ yìí o ẹ bẹ́ẹ̀ káwọn èèyàn tán wa o no let people deceive us o ẹ bẹ́ẹ̀ kọ́ tán wa bẹ́ẹ̀ kọ́ pa wá fún wa o lọ́wọ́ tá a wà kò sí ọ̀kan bí kan o ká jà fúnra wa ló dáa o ká jà ìfẹ́tọ̀ ara wa ló dáa o solution tí kí kálẹ̀ ọmọ Yorùbá lè bá àrógùn wọn lò ní pé ká dúró déédéé ká jà fẹ́tọ̀ wa ká jà fún Yorùbá nation kó ní kálukú ọmọ lọ́nlọ́ ẹ̀ 1940 amalgamation ó ti expire tọ́ni láti 2014 kí ni àdúndódè kí ni àdúndódè ọmọ Yorùbá ọmọ kóòtù òjìire àwa ń pariwo ẹ jẹ́ ká gbọ́ ọ̀tá ariwo tá à ń pa o ẹ jẹ́ ká gbọ́ o ẹ jẹ́ ká gbọ́ ariwo tá à ń pa o ètò náà kò ní jù báyìí lọ ẹ ti gan ni gbogbo ilé ojú tẹ̀fí ojú ò ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀fí ń gbọ́ ojú ò ní di ọwọ́ tẹ̀lé bá wa pín ètò yìí tẹ̀fí lọ dáadáa ní fọ́nà gbọ́mọ sí o àwa láàmú wa bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà láàmú dé bá o láti Èdùmàrè ẹ ti gbọ́ ẹ ti gan ni.